tó ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa. Iṣẹ́ wa fúnlẹ̀ wa fún ilẹ̀ ìbí wa ká gbéga ká gbéga ká gbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Ìtẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀. Olódùmarè ìbà, Olódùmarè ọba, Olódùmarè ìbà, Olódùmarè ìbà rẹ. Ìwọ lọba tó tẹ̀lẹ̀ ká tó tẹ́ ní Olódùmarè ìbà rẹ. Ìwọ ló ní ẹ̀mí gbogbo inú ènìyàn pátápátá. Olódùmarè ìbà. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi ti Olódùmarè ṣe bẹ́ẹ̀ ni irọ́ pátápátá lásán gbà òun ni wọ́n ń pa. Olódùmarè mojúbà rẹ, Olódùmarè mojúbà rẹ, jẹ́ kó ju mi ṣe. Mojúbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé, mojúbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, mojúbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ́lẹ̀ Yorùbá dó, mojúbà gbogbo jáwéjáwé gbogbo wàgbòwàgbò ilẹ̀ Yorùbá àti tó ti púpọ̀ tó ti kọjá lọ àti tó ṣì wà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó ju mi ṣe. Mojúbà ọkọ́ tí a fi kọ́kọ́ ro ilẹ̀ Oòduà, ìbàdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní ilẹ̀ Oòduà, ìbà ọ̀wọ̀ tí a fi kọ́kọ́ gbá ilẹ̀ Oòduà tó wọ́n tekéteké bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó ju mi ṣe. Mojúbà ọ̀rọ̀ nú igi, ọ̀rọ̀ Ilé-Ifẹ̀, ọ̀rọ̀ nú afẹ́fẹ́, ọ̀rọ̀ nú omi, ẹ jẹ́ kó ju mi ṣe. Gbogbo alágbára ayé pátápátá káàfàtà mojúbà, gbogbo alágbára ilẹ̀ Yorùbá mojúbà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá mojúbà, gbogbo ọrẹ ayé gbogbo ọṣẹ ayé pátápátá ìbà yín ẹ jẹ́ kó ju wa ṣe. Mojúbà gbogbo òrìṣà tí à ń péjú bọ ní gbogbo àgbà ńlá ayé pátá, ìbà gbogbo òrìṣà èyí tí à ń péjú bọ ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó ju mi ṣe nítorí wípé kí ni àdáṣe ní ìhùnmọ̀ ìbà gbọdọ̀ hùnmọ̀ láíláí. Fáàbàdà ó ṣèwọ̀ bẹ́ẹ̀ ni mojúbà ọkùnrin ilẹ̀ Yorùbá, obìnrin ilẹ̀ Yorùbá ìbà, ọmọdé àgbàlagbà oyún inú àṣẹ ẹ̀dí bẹ́ẹ̀ ni mojúbà gbogbo yín ẹ jẹ́ kó ju mi ṣe. Mojúbà ẹ̀yin ìyá mi Ọ̀pàkẹ́ Ọ̀làkẹ́, ẹ̀yin ìyá mi Ajíbọ́lá ọmọ Ẹdàn, ọ̀rọ̀ gbénú lédìkún yùmùyùmù ìbà yín ẹ jẹ́ kó ju mi ṣe. Ẹ̀yin ìyá mi Ọlọ́jà Àrẹ̀mọ bẹ́ẹ̀ ni Ọlọ́jà Àrẹ̀mọ ọlọ́jọ́ ọ̀já, ẹ̀yin ẹlẹ́yìn Àrẹ̀mọ, ẹlẹ́sẹ̀ Àrẹ̀mọ, alápá Àrẹ̀mọ, ọlọ́wọ́ Àrẹ̀mọ, gbogbo ara kìkì Àrẹ̀mọ ni bẹ́ẹ̀ ni ìbà yín ẹ jẹ́ kó ju wa ṣe nítorí wípé kí ni àdáṣe ní ìhùnmọ̀ ìbà gbọdọ̀ hùnmọ̀ láíláí. Ó ṣèwọ̀ ẹ̀yin náà lẹ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Mo wá mojúbà ẹ̀yin ìyá mi lẹ́ǹkan sí. Mo ní mojúbà yín nítorí wípé kí ni ẹ̀yin lókìkí àárọ̀, ẹ̀yin lólókìkí ọ̀sán, ẹ̀yin lólókìkí ìyálẹ̀ta, ẹ̀yin lólókìkí alẹ́ tí gbogbo ayé máa ń mọ̀ sí olókìkí òru bẹ́ẹ̀ ni mojúbà yín. Mo ní ìgbàkígbà lóòrèkóòrè lásìkò kásìkò lọ́jọ́kọ́jọ́ lóṣùkóṣù lọ́dúnkọ́dún ní ìgbàkígbà ní ẹyẹ ìyá mi lè fò tí ò ní forí sọ̀gì láéláé. Fáàbàdà ó ṣèwọ̀ bẹ́ẹ̀ ni mojúbà ẹ̀yin ìyá mi. Ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, àní ìyá mọ̀ pé èyí tó doríkodò tí ò ṣomi ìbà, ìyá mọ̀ pé tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀ ìbà. Mojúbà lákìrìbòtò aláìlójú awẹ́, mojúbà ṣokóṣògbò ẹ jẹ́ kó ju mi ṣe torí wípé kí ni àdáṣe ní ìhùnmọ̀ ìbà ò gbọdọ̀ hùnmọ̀ láíláí. Ẹ má gbàgbé wípé asín ni mí, èmi kì í ṣẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó bẹ́ẹ̀ ọ̀gàmà ni mí máa ń ṣẹran àásè lọ́bẹ̀ torí wípé kí ni tẹ́ ẹ bá ti ń mákèrè tí ò bá ti jọ kọ̀ǹkọ̀ ẹ máa jù ú lẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mojúbà gbogbo yín tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kó ju mi ṣe. Mo ní bí ìtọ́mọ bá kọ́, bí ìtọ́mọ bá kọ́, èmi ò lè dọ̀bálẹ̀
fẹ́ni tí mo jù lọ bí tọmọ bá kọ́ bí tọmọ bá kọ́ bí tọmọ bá kọ́ èmi ò lè dọ̀bálẹ̀ fẹ́ni tí mo jù lọ bí tọmọ bá kọ́ bí ti Yorùbá kọ́ bí ti Yorùbá kọ́ Fúlàní ò lè dọ̀bálẹ̀ fẹ́ni tí wọ́n jù lọ bí ti Yorùbá kọ́ bí ti wa gan kọ́ bí ti wa gan kọ́ Fúlàní ò lè dọ̀bálẹ̀ fẹ́ni tí wọ́n jù lọ bí ti wa gan kọ́. Bẹ́ẹ̀ ni mo tún gbére mi dóde lénìí àwa ọmọ Yorùbá àwa ọmọ aládé àwa ọmọ ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn ìlẹ̀kẹ̀ létí ìlẹ̀kẹ̀ lórí ìlẹ̀kẹ̀ kíkí ara gbogbo ìlẹ̀kẹ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n ní pé kì í tán lára ọmọọba láíláí kó má kú dànsáàkì àwa gangan nìyẹn. àní níwòyí àná ìlà yìí ló gba gbogbo ẹ̀kan ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá òdodo tó jẹ́ ọmọ Yorùbá òtítọ́ ọmọ Yorùbá tó dángájíá bẹ́ẹ̀ ni tí ò lábùlà. Ìrònú ìlà yìí ló àìlèsùn àìlèwo ó gba gbogbo ọkàn wa kọ́ wípé báwo la ṣe fẹ́ ṣe kí ni bo la fẹ́ gbé gbà báwo ló ṣe máa já sí báwo lè ní ṣe máa parí. àní mo ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ni wípé rírú ẹbọ ní ń gbé ni àìrúbọ kì í gbé nìyàn. mo tún wá ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ wípé Ṣàngó máa gbà ó Ṣàngó máa gbà ó ẹni pé Ṣàngó gbà kó máa bẹ́ẹ̀ bọ́ lọ Ṣàngó máa gbà ó Ṣàngó máa gbà ó ẹni pé Ṣàngó gbà kó máa bẹ́ẹ̀ bọ́ lọ. Ṣàngó gbẹbọ bẹ́ẹ̀ ni èṣù láàlú òbírí òkò ọ̀bẹ̀lẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ ó ń sun ẹ̀jẹ̀ nítorí wípé ó ti gba ẹkún tiwa sun ju ti ara rẹ̀ lọ. àwa gangan lọmọ èṣù láàlú ògiri òkò àwa lọmọ Ṣàngó àwa lọmọ Yemọja àwa lọmọ Yemọrọ̀ àwa lọmọ Ọbàtálá Ọbàtárìṣà àwa lọmọ Ògún kí lẹ̀ ń fi wá pè náà. kí lẹ̀ ń fọba pé ọba o ọba láṣẹ ọba ní gbogbo ọmọ Yorùbá pátápátá láìkó èèyàn kan àyàfi àdàmọ̀dì ọmọ Yorùbá ló kù. gbogbo àwa ọmọ Yorùbá tá a dúró ní digbín ọba ni wá lórí gbogbo ẹ̀yà kẹ́yà tí Olódùmarè mọ̀ wípé ọba ni wá ọba ló fi wá ṣe ní orí gbogbo ẹ̀yà kẹ́yà tí ò bá gùn kó wù kó dá sílé ayé ọba lolódùmarè fi wá ṣe lórí gbogbo wọn torí wípé kí ni ó fún wa ní gbogbo nǹkan ló ti pèsè fún wa nítorí wípé ó mọ̀ wípé àwọn tóun dá gẹ́gẹ́ bí ògo adúláwọ̀ yìí wàhálà ó pọ̀ jù ọ̀tá pọ̀ wàhálà pọ̀ rògbòdìyàn lọ́tún rògbòdìyàn lósì ẹ mọ̀ pé ológo náà ni wọ́n ní ẹni tó bá máa ga ẹsẹ̀ àtìrín ìdí nìyẹn tọ́ta ṣe pọ̀ fún gbogbo àwa ọmọ Yorùbá ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ńkọ́ à ń ṣe kí ni à ń borí gbogbo wọn ọ̀tá lọ́tún ọ̀tá lósì níwájú ọ̀tá ni lẹ́yìn ọ̀tá ni láàárín ọ̀gọ̀gàn ọ̀nà ọ̀tá náà ni. àní lónìí ìwà dúpẹ́ nẹ èní lọ́jọ́ ọpẹ́ mi pọ̀ torí wípé lótìtọ́ àti lódodo ọpẹ́ ìdí tí ọpẹ́ mi ṣe pọ̀ ní alẹ́ yìí mo máa sọ mo ń kí gbogbo yín ni mo ń kí mi ò lè máa dárúkọ ẹ ti lọ pọ̀ jù ẹ ti pọ̀ jù fún mi láti máa dárúkọ lẹ́yàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe ń wọlé dé ẹ ti pọ̀ jù fún mi ò ní lè dárúkọ ẹ foríjì mẹ́ àmọ́ lẹ́ni yìí sẹ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ olódù ọmọ àrè Ọ̀rúnmìlà mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ni nítorí wípé ọ̀run nìkan
nìkan ni ó mẹ́ni ni ó là. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà, mo dúpẹ́ lọ́wọ́ Ọbàtálá, gbogbo ẹ̀yin tẹ́tẹ́lẹ̀ Yorùbá dú ọpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òrìṣà tí à ń péjú bọ ní ilẹ̀ Yorùbá. Lẹ́yìn tí mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tán, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín torí wípé kí ni tí ẹ̀yin ò bá jáde ojú àti àwa, nítorí wípé kí ni àwọn kan ti lúgọ wọ́n wò wípé ẹjẹ́ àwò ńbo ló fẹ́ gbégbà, báwo ló fẹ́ ṣe látàyé báyé lẹ́nu burúkú tí ń kàn wá. Mo ti sọ́nà ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi padà ṣẹ. Ẹ ṣeun mo dúpẹ́. Mo ti sọ wípé ta ló máa sọ wípé Yorùbá ò ṣe é jà fún? Ta lẹni náà tó ń forúkọ burúkú pè wá nígbà tí a kì í ṣe ẹni burúkú? Ta lẹni náà tó ń sọ wípé Yorùbá le láti jà fún, Yorùbá le láti ṣíwájú ogun fún torí wípé Yorùbá máa ń lùlù máa jó lọ mọ̀ òun ẹ̀yẹ. Kódà títí di alẹ́ àná àtúnṣì ń gbọ́ lẹ́nu àwọn kan tí wọ́n sọ wípé Yorùbá sẹ́ Sunday Igboho ṣọ́ra o, Yorùbá wọ́n ní pé bò lọ́mọ ogun ẹ̀yẹ o. Sunday Igboho gan ọmọ bí tó máa wò mọ́. Ẹ̀yìn rẹ̀ ọmọ ogun ni, ọ̀tún rẹ̀ kìkì ọmọ ogun, òsì kìkì ọmọ ogun, níwájú láàrin wọ́n fẹ́ lè máa kó sínú Sunday Igboho wípé ó yá àwa rèsẹ́ àná adúró tì ẹ́ adúró tán ló ṣe kí lẹ̀ ń sọ yìí. You know easy. You know the kind of trauma that most of us tá à ń bọ́ síta tá à ń pass through nínú ilé ni. Ẹlòmíì á ṣe ṣóòtàn orí àgbóná yé bí mo ṣe sọ lálẹ́ àná. Ẹlòmíì á ṣe ṣóòtàn á wò wípé nígbà míì báyìí téèyàn bá ṣe ṣóòtàn báyìí wá tún wá máa wò pé are these people understanding? Ṣé ó yé àwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí, ṣé ó yé wọn ṣá? Ṣé iṣẹ́ tá à ń ṣe yìí ṣé ó ń débì kan ṣá? Àwọn kan máa bọ́ síta wá ní we need more awareness, we need more awareness. Ẹ ò tí ì ṣe kinní kan, ẹ ò tí ì lọ sí gbogbo àwọn ìgbèríko, ẹ ò tí ì lọ sí gbogbo àwọn abúlé, ẹ ò tí ì lọ sí gbogbo àwọn àbà lábà. Wọ́n ní wípé aláǹgbá gan sọ wípé béèyàn yìn mí mo yanra mi, kì í ṣe tìgbéraga. Béèyàn yìn àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ó yẹ káwa gan fúnra wa tá à ń ṣe tọkàntọkàn káwa gan sọ wípé yes, kudos to you. Èmi Òṣàtọ́lá sọ wípé kudos to myself, not because I've won 100%, but because I know I'm doing something that is bringing out one result. Nǹkan tí mò ń ṣe mo mọ̀ wípé bí ó ti ẹ̀dùn èèyàn kéréje lọ mò ń débì kan ó dẹ̀ ń affect wọn positively, ó ń débi tó yẹ kó dé lára wọn, ó ń fa ṣẹ́mọ̀, ó ń fa nǹkan tí mo fẹ́ ń fà yọ nínú ayé wọn, ó dẹ̀ ń fi hàn wípé mi ò kàn bọ́ síta lásán láti wá máa oyè lásán. Ọjọ́ náà rèé bí àná tí a ṣe October 1st ojú ti bàbá wa Sunday Igboho níwọ̀nba dé ní o, torí àwọn náà gbìyànjú gẹ́gẹ́ bí akọni, wọ́n dúró wọ́n stand wẹ̀wẹ̀ wọ́n sọ pé nísìnyìí a ní October 1st àjọ máa ṣe ni. Ojú ti bàbá yẹn nítorí wípé àwọn tí wọ́n fẹ̀yìntì wọn kò bọ́ síta, wọn ò jáde, wọn ò ṣe nǹkan kan. Bàbá yẹn wá wà lẹ́nu ọ̀nà ẹ̀, sójà lọ́tún sójà lósì. Ẹ̀tẹ́ rèé àti fẹ́ tẹ́ ìlú òyìnbó nìkan láyé ti gbà wá, tá ti lè bọ́ síta, láti lè dángájíá, láti lè ṣe gbogbo ẹ̀, tá lè ṣàyà bí ẹ̀yìn, tá lè ṣẹ̀yìn bí àyà. Àwọn èèyàn wa wọn tí rẹ̀ di báwo á ti wá ṣe é. Àmọ́ èní ń kọ́ ẹ wo bí àwọn ènìyàn ṣe túyáyá tí wọ́n túyáyà. Ó dẹ̀yìn Sunday Igboho, inú wọn dùn, ayọ̀ wọn kún, tìbọn lọ́wọ́, tàdá
tí gbogbo ẹ̀ ọkọ̀ ọ̀bẹ gbogbo ẹ̀ ẹni kálukú di gbogbo nǹkan tó bá lè dìmú di ìhámọ́ra ogun anywhere bẹ̀lẹ̀ fèsì ni. torí wípé kí ni ibi tí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tọ̀rọ̀ dé òun ló ń jóun ẹlòmíì ti pè wá lórúkọ burúkú you are just talking oh, that is all Yoruba knows ẹ máa talking no action my brother no action association ibo lẹ́yìn wà àdèmọ̀ wípé a lot of you ẹ̀ ní pọ́sítà mo padà gbà fún yín ẹ̀yin ọmọ Yorùbá mo padà gbé fún yín ẹ wò òun rè ẹ gbà mo gbé fún yín torí wípé mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé a ní Yorùbá a ní ọkùnrin tó dángájíá kì í ṣe jọ̀wọ̀rọ̀ nìkan lẹ fi jẹ́ ọkùnrin kì í ṣe jọ̀wọ̀rọ̀ abẹ́ yín nìkan lẹ fi jẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ni mo ṣẹ̀ gbà wípé yes tá bá ń pe ọkùnrin ilẹ̀ Yorùbá ló pin sí I will praise you because you made me know wípé yes ọkùnrin wà ní ilẹ̀ Yorùbá ẹ wo bẹ́ ṣe kún títì ẹ wo bẹ́ ṣe kún títì bíi bíbà inú mi dùn mi ò lè jẹun látàárọ̀ mo kàn lie down sórí bẹ́ẹ̀dì ni mo bẹ̀rẹ̀ sí ní lo oògùn àárọ̀ yìí mo ṣe jí mo sùn ní after 4 àárọ̀ yìí ọkọ mi ti jí láti 5 tọkọ mi bá dẹ̀ ti jí èmi náà ti jí nìyẹn mo ti jí orí ń fọ́ mi gbogbo ẹ̀ ń ṣe mí mo ṣáà ká jọ sórí bẹ́ẹ̀dì ọkọ mi náà ń bọ̀ òun fẹ́ jáde òun fẹ́ lọ ṣe nǹkan kan ọkọ mi jáde ó tún padà dé ó tanná gan ó wà surprise pé everywhere dá ó porúkọ mi ṣé orí bẹ́ẹ̀dì ló ṣe wà ní orí bẹ́ẹ̀dì mo wà ibo mo ń lọ kí mo fẹ́ ṣe báwo mo ṣe fẹ́ ṣe ra mi àmọ́ gbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí èrò tí ń ṣe èrò lásán tí ń ṣe pé ẹ pọ̀pọ̀ yà ẹ pọ̀pọ̀ òṣì ẹ pọ̀pọ̀ òfò ẹ pọ̀pọ̀ àdánù ẹ pọ̀pọ̀ oríire pípọ̀ akọni òun lẹ pọ̀ lénìí torí pé ṣàṣàlẹ́ni tí mò ń rí nínú fọ́nrán yẹn tí mi ò rí ìbọn tí mi ò rí àdá tí mi ò rí lẹ́bẹ́ tí mi ò rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn because wọ́n ní wípé the kingdom of heaven suffereth violence and the violence taketh it by force. That is what your government understands. Violence. And we will give it to them. And I'm so glad you gave it to them raw. Kí ló dé? Ṣé wọ́n rò wípé na EndSARS? Now we still be EndSARS o. Una no know. Now we be EndSARS. IPOB stand for their own gidigba. IPOB still join EndSARS. We can't still join Yoruba Nation. Which one they want tackle? They want die. Tó bá pé wá wọn lè pé lọ. Nítorí wípé we are using all the resources we have la fi ń bá wọn jà gbogbo agbára tí a ṣẹ̀dá adẹ́dá tí ó fún wa ní ilẹ̀ Yorùbá òun là wá fi ń bá wọn jà. Ẹnu mi gbọ́rọ̀ lẹ́ni nítorí wípé ẹbọ fín ẹbọ dádùlé ọ̀run gbèrègèdè. Ẹ wò ijó ń gbọ̀n mí èmi gan fẹ́ jó torí wípé àwọn kan wà tó yẹ wípé ẹ mọ̀ téèyàn bá ń ṣe nǹkan téèyàn bá rí òun ló fà á tí Mr. Sunday Igboho tínú wọn fi dùn tó fi túyáyá kí wọ́n ṣe Sunday Igboho la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jùjùjù bí kò ń ṣe ẹ̀yìn èrò tẹ́kọ̀ tí ẹ mọ̀ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o ẹ tún wá pé lọ ẹ tún wá pé bọ̀ nítorí pé lórí ilẹ̀ wa Ọláyọmí Kóìkì ìyẹn náà tún wá lọ jókòó tí wọ́n lọ́rùn lé pé àníṣe àjọ máa ná tán bí owó nẹ tíyẹn náà bá ti ń ṣe broadcast ẹ máa gbọ́ what are you doing there come back home ó ti wá go back home báyìí nísìn ẹ̀yin náà ẹ̀ẹ́dẹ̀jẹ̀ kójú tì í because of in pé Kóìkì gan lọ́lé there are a lot of people tí ò fẹ́ lọ́lé tẹ́lẹ̀ but because of pé Kóìkì wà lé everybody they became man enough láti lọ́lé pé no tí bọ̀bọ̀ ìbá fi lè lọ́lé then it is something real we have to go and reinforce. Inú wa dùn ayọ̀ wa kún
wípé a lọ ẹni ṣojú ò dàbí ẹni tó ṣẹ̀yìn o ẹni ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn orin wọn náà rèé. Now we be anything, make them call us, we go answer them. I have a very vital information. Ọ̀rọ̀ kan wà tó ṣe pàtàkì tí mo máa sọ lénìí. Ẹ ń sọ wípé ọ̀nà kí ló tún wá kàn báyìí, èmi máa sọ nǹkan tó kàn. Ẹ ṣáà dúró tì mí, ẹ jẹ́ ká ṣàjọyọ̀ tán. Number. Number. Àbẹ́ni tí a bá gbà láàyè. Àbẹ́ni tí a bá ti dúpọ̀. Lélẹ̀ ṣiṣẹ́ yẹn. Lélẹ̀ ṣiṣẹ́ yẹn. Labalábá fara ẹ̀rẹ́ yẹn. Lélẹ̀ ṣiṣẹ́ yẹn. Àbánikọ́ndá. Àbánikọ́ndá. Ikọ́ ò lè jòkúta yóò kà lẹ́yìn. Àbánikọ́ndá. Àwa la fi ṣe. Àwa la fi ṣàgbàlagbà. Àwa la fi ṣe. Bẹ́ẹ̀ni kan ṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú. Àwa la fi ṣe. Àwa ni bàbá. Àwa ni bàbá. Ìrìnnú lọ bẹ ẹranko. Ògòǹgò lọ bá ẹyẹ. Ìrókò bá bá igi ọlọ́mọ sí kàtà bàbá àgbàdo. Àwa ni bàbá. Òyàjá. Òyàjá. Ó yẹ ẹran gbogbo kó dùbú ẹkùn. Òyàjá. Kìíní kan ò ní ṣe. Kìíní kan ò ní ṣe. Olùkó bá dẹ̀rù lórí asán. Kìíní kan ò ní ṣe. Yókò lówó rẹ̀ jẹ́ bí. Yókò lówó rẹ̀ jẹ́ bí. Inú gbéwúrẹ́, ó ń fẹsẹ̀ halẹ̀. Yókò lówó rẹ̀ jẹ́ bí. Òkùtẹ́ òmíra jì. Òkùtẹ́ òmíra jì. Ẹni mi kùkùté, ara ẹ̀ ló mì. Òkùtẹ́ òmíra jì. Bí láìka àmàlà ẹ̀ o. 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 Lọ́wọ́ mi bá lè tẹ̀ ẹ́ o fẹ́ràn ìlàìka àmàlà ẹ̀ o. Ó yá ẹ̀wẹ̀ tí ìbọn àní. Òjò tó bá ti sojú ẹni ṣú báyìí kò lè gbérí lọ láéláé. Ìṣojú àwọn baba ńlá kú bàbá wa làwọn Fúlàní ṣe dé ilẹ̀ Yorùbá. Odò tó tojú wa kún ni wọ́n kò lè gbé wa lọ. Ìṣojú àwọn baba ńlá wa báyìí ló ṣe dé ilẹ̀ Yorùbá. Ṣé wá rí níbi tá a wá ń bá bọ̀ yìí? Wọ́n rò wípé àwọn ti gba gbogbo ilẹ̀ Yorùbá, àwọn ti gba Kwara àti Ìlọrin. We would get it back. A máa gba Kwara àti Ìlọrin padà lọ́wọ́ wọn. Tí Fúlàní bá wà lórí iṣẹ́ òyì lálẹ́ yìí kó máa gbọ́, tó bá gbọ́ Yorùbá kó máa gbọ́ mi. Òpónà kọ́ lọ́kọ àsùntà o. Kùkùté òun lọ́kọ àsùntà. Nítorí wípé òpónà bá Kùkùté ń bẹ̀ ni. Wọ́n rí mọ́lẹ̀ ní ṣojú Kùkùté ni. Kùkùté
òjò ló ń ràn tá bẹ́ẹ̀ kùkùté òun lọkọ àtúntà àwa ni yàlájà tó bí yàlákú ìyá wọn bàbá ńlákú bàbá wọn. I'm so happy. I'm so happy tonight. But we can't deny the fact that we have to tell each other the truth. Let's get serious. Àti yayo, ẹ má jẹ́ ayayo jù. Àti yayo, ẹ má jẹ́ ayayo pọ̀rọ̀. Àti yọ̀, ẹ má tí jẹ́ kí inú wa kó dùn jù nítorí wípé kíni ìgbẹ̀yìn láláyò ń tà. First one no dey pay no, na second one na im dey pay. Ìtí Fúlàní ṣe fún wa. Ṣé ń pé ìta ṣe fún wọn yìí ó máa wá dùn wọn gidi gan. A ti tẹ̀ sójú ẹ̀ báyìí. Wọ́n ní wípé ẹni tó ń lùlù bàtà kó rẹ́dí àti jó ijó tí bàtà yẹn tó ń ṣe kíni tó ń produce ó kàn lè lu àlùdálẹ̀ ìlú. Fúlàní sọ wá di bàtà ó lùlù wa wọ́n lù bí kóyà. Ẹ wò bó jẹ́ ewúrẹ́ lásán gan lèèyàn tì ó níbi tó o máa ti ewúrẹ́ dé ó máa yíjú padà sí ẹ bó ṣe wà defenseless tó à ń bèlè tà sí àwa ọmọ Yorùbá. Màálù tí ò nírù ní wá ní ilẹ̀ Yorùbá lótìtọ́ àti lódodo. Olódùmarè àwọn igbarúmọlẹ̀ àwọn náà wà ń bẹ́ẹ̀. Kódà níbi tí àwọn igba irúmọlẹ̀ tí wọ́n ràn wá lọ́wọ́ dé tí a bá fẹ́ ní òjò wà láàyè tí àwọn igba irúmọlẹ̀ lè ṣe fún wa ni wọ́n sì máa kó sínú gbogbo àwa ọmọ Yorùbá and we will start getting hungry and then the courage will come from our ancestors. Òjò tẹ́ ẹ pè wá yẹn àwọn onílẹ̀ wa wọ́n wá dìde. Àwọn onílẹ̀ wa wọ́n wá dìde nínú agbára wọn wọ́n wá lọ máa kó sí bẹ́ẹ̀ ṣe pè wá ní ọ̀lẹ yẹn tẹ̀lé àwọn ọmọ Yorùbá. Yorùbás are cowards, Yorùbás are this, Yorùbás are that. Wọ́n lè dalẹ̀ wọ́n lè ṣe gbá a sọ pé a lè dalẹ̀ adalẹ̀ wà láàrin wa èmi ò bá yín jiyàn yẹn. Ìyá mi Sunshine ẹ káàbọ̀ sórí ètò kí gbogbo yín lápapọ̀ grandpa Rọ̀míyàn everybody. Wọ́n ní wípé òjò ni wá a ò lè jà a ò ṣe jà fún a ò ṣe gbèjà a ò ṣe gbogbo ẹ̀ lẹ́ni wá ń kọ́ ta wá lójó ta lójó nú àwa àti àwọn. They said àwọn ti bribe gbogbo ọmọ Yorùbá. I don't know. Yes, ẹ lè ti bribe àwọn tá a fi ṣe olórí. Ẹ lè ti kó àwọn tó fi tá a fi ṣe olórí àwọn tí wọ́n gbéra wọn síbẹ̀. Lot of them gbéra wọn síbẹ̀ ni. Torí pé kò ń ṣe Ifá ló yàn wọ́n. Ẹ lè mú wọn kẹ́ ẹ ṣe wọ́n ṣìbáṣìbò torí wípé ẹrú yín ni wọ́n jẹ́. Ṣùgbọ́n àwa ńkọ́, you haven't bought our conscience. Ẹ lè rà wá torí pé àwọn bàbá ńlá kú bàbá wa àwọn máa ń fi owó ṣeré ni àwa gangan ló ń pè lọ́mọ fowó ṣeré. You can buy some of us, yes. Kò sí ìlú tí wọn ò ní ọ̀dàlẹ̀. Ẹ ti pè wá lórúkọ burúkú tó jìnnà rere sí nǹkan tí àwa gangan ṣe. Now, let's be serious. Ìyá mi Yétúndé mo rí yín bẹ́ẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ bàbá Sunday Igboho. Torí wípé àwa ọmọ Yorùbá a ní kinní kan. Kódà ẹni tó lágbára jùlọ ní gbogbo ilẹ̀ Yorùbá yẹn tó lóògùn tó léèfọ̀ tó ní èékánná tó tóbi ju fún Sunday Igboho lọ. Irú wọn gbà míì wọ́n máa dọ̀lẹ.
kì í ṣe nítorí wípé wọ́n fẹ́ dọ̀lẹ ṣùgbọ́n wọ́n dúró de kó jẹ́ ọmọ ọdún 2 gan ló sọ wípé ẹ máa lọ o èmi ni mo sọ wípé lórúkọ mi ẹ bọ́ síta lórúkọ mi ẹ bọ́ síta irú nǹkan tí àwọn jagunjagun ilẹ̀ Yorùbá ń dúró de gangan nìyẹn ká dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho tó fira ẹ̀ jìn as the pillar tá a fẹ̀yìntì lọ́jọ́ tòní ká tún wá fi ti bàbá Sunday Igboho sílẹ̀ nítorí wípé tí wọ́n tún kéré díẹ̀ nítorí wípé tá a bá wọ́n ní wípé orin tá a bá ń dá nìkọ́kọ́ tá a rẹ ni bá wa gbé orin ọ̀hún kò ní padà dùn létí aráyé nítorí pé yóò padà di orin àdákọ ìlú tí wọn ò ti fẹ́ ni téèyàn wá ń kọrin ta ni ó bá ọ gbé òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣùgbọ́n bàbá Sunday Igboho bọ́ síta ó dẹ̀ rí àwọn èèyàn tó tó èèyàn lóòótọ́ bó ṣe pọ̀ yẹn náà àwọn kan náà wà láàrin wọn tó yẹ wípé àmọ́ wọn ṣùgbọ́n àwọn yẹn kọ́ ni mo nílò bí kò ṣe wípé bó ṣe pọ̀ tó yẹn they were so happy inú wọn dùn pé yes somebody ti bọ́ síta tá a lè sọ wípé yes bọ́ síta ká lọ ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe yẹn ń ṣe nítorí wípé wọ́n ń wá agbára wà lára wọn àwọn kan ń wá ẹnìkan tó máa dúró ni tó máa dúró tán tó máa ṣojú tó máa ṣẹ̀yìn. Let us thank Sunday Igboho ká dúpẹ́ lọ́wọ́ bàbá Sunday Igboho nítorí wípé ìwà akin tó ṣe. sì yín báyìí tí Sunday Igboho ti ṣèwà akin táwọn ọmọ wa ti jáde àwọn èèyàn wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwọn ojúgbà wa àwọn ìyá bàbá oníkálukú ti túyáyá wọ́n ti bọ́ síta bó tilẹ̀ jẹ́ wípé gbogbo wa náà kọ́ la lè ní àǹfààní láti mọ irú fíìmù tí wọ́n play níbẹ̀ yẹn ṣùgbọ́n àwa kan gan mọ̀ pé fíìmù lọ nígbà tó yá òkè ní ìsinyìí Sẹ́ríkì ti kúrò ní Ìbàràpá gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá ẹ ti ṣe ohun tẹ́ ẹ lọ ṣe ní Ìbàràpá nìyẹn ṣe é mọ̀ wípé máa padà wá gbá replay ṣáàrò wípé ó ti tán ni kò tí tán we should be having mixed feelings now the mixed feelings that is bàbá àròpọ̀ eré mo rí yín ẹ káàbọ̀ ó yẹ ká máa rò ó kínú wa máa dùn lápá kan ká tún máa ní ìrònú lápá kejì inú wa tó ń dùn ní wípé we've activated something tí wọ́n sọ wípé a ò ní lè ṣe inú wa tó ń dùn ní wípé kòtókòtó ìwà ọmọ àlè ni kòtókòtó ọmọ àlè ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn ò bí ẹ̀dá òótó bẹ́ẹ̀ àlọ́ òótó bẹ́ẹ̀ sẹ́ wọn ò bí babaláku bàbá ẹ̀dá àwa dẹ̀ sọ fún wọn wípé babaláku bàbá ti Fúlàní ni wọn ò bí dá wọn bí àwàdà lórí ilẹ̀ wa a lè sọ bóyá táwọn Fúlàní bá ní ilẹ̀ tí wọn a lè ṣe bá a ṣe ṣe lórí ilẹ̀ wa of course Fúlàní fẹ́ gba away match lórí ilẹ̀ wa even though they have lived there tí Fúlàní ò bá ti gbé lórí ilẹ̀ wa for more than 100 years àwàlá ní ilẹ̀ wa wọn ò bá àti gbé níbẹ̀ kán jù níbẹ̀ kán jí níbẹ̀ kán forí ẹ̀dọ́lẹ̀ síbẹ̀ kó dàgbà síbẹ̀ kó jẹun síbẹ̀ kó jẹrà síbẹ̀ kán sí ẹ́ síbẹ̀ kó ṣe gbogbo ẹ̀ síbẹ̀ tó bá ń wà á lè wú òkú ẹ̀ ká jù dànù sẹ́yìn òdì ìlú ká sọ pé àfọ òkú ẹ̀ ń bẹ̀ so fáyọ̀ àì Fúlàní because àwa la ní nǹkan wa we own our land tí àwọn forefathers yín ò bá sọ fún yín dáadáa ó yẹ kẹ́yìn náà wọ́n ní bọ́mọ ò bá bátàn á bá àrọ́bá ní bàbá ìtàn èyí tó ń dààmú Yorùbá ní ilẹ̀ Yorùbá ni wípé Yorùbá ò fẹ́ ọ̀dàlẹ̀ Àfọ̀njá tó dalẹ̀ ló yẹ kẹ́ òun ló fà á Àfọ̀njá tó da ilẹ̀ òun ló fà á tí Fúlàní fi ríbi gba ilẹ̀ yẹn ilẹ̀ Kwara lọ́wọ́ wa Ìlọrin Àfọ̀njá ló fún yín ní
ààyè yẹn. So kẹ́ má lọ máa ṣe bí wèrè, kẹ́ má lọ máa ṣe bí ọlọ́ba, kẹ́ má lọ máa rò pé ẹ jẹ́ nǹkan kan, you are something. So because nítorí wípé wọ́n ti dalẹ̀ wa ní Ìlọrin Àfọ̀njá, àwọn baba ńlá wa nígbà yẹn wọ́n ti torí wípé Àfọ̀njá ó dalẹ̀, wọn ò lọ ṣe kí ni, wọn ò lọ gbèjà Àfọ̀njá ńgbà tí ẹ̀yin ṣí igun fún Àfọ̀njá. Ṣùgbọ́n let me tell you something, old things have passed away. Behold, everything now ó ti di new because we are in a very jet. Ẹnikẹ́ni tó bá ń pè mí, mo wà lórí ètò. We are in a jet age. Àsìkò Àfọ̀njá yẹn ojú dúdú ni. Àsìkò Àfọ̀njá ojú dúdú ni àwọn bàbá wa ò mọ̀ pé yóò wá di yánpọnyánrin di báyìí torí pé táyé pé àwọn bàbá wa mọ̀ ni wọ́n á ti dijú ja ìjà yẹn, wọ́n á ti jà bí kíkú bí yíyè, wọ́n á ti gba ìlú Ìlọrin padà because it's an insult to us. Ìpè ní ìlú Ìlọrin sultan ni wọ́n jẹ́ ń bẹ̀lẹ̀ ni àbí kí ló ti ń porúkọ ẹ̀ tẹ́ ń jẹ whatever tẹ́ ẹ bá máa jẹ. And we are trying our possible best láti máa sọ nítorí pé lọ́wọ́lọ́wọ́ yìí ìlú mo ṣì ń sọ ẹ̀yin ará Èkó, ẹ̀yin ìlú ọmọ Èkó ẹ lè máa bínú sí mi. Ìlú Èkó ní ìsìn ni wọ́n rí gẹ́gẹ́ bí cheap entity ń pé ó rọ̀ bí ẹ̀kọ́ fún àwọn láti pé kí Fúlàní gba ìlú Èkó. Ṣùgbọ́n àwa máa sọ fún wọn wípé ohun tó yí tó fàfàfà tí ò já òun ni wọ́n ń pè ní nọ́mọ̀. A sọ fún wọn pé àsìkò Àfọ̀njá yẹn ó ti kọjá lọ. Now we are going to protect every nook and crannies of Yoruba land because tí n bá jẹ́ ọmọ Ìjẹ̀bú mo ní ẹ̀tọ́ láti dáàbò bo Ìbàdàn. Tí n bá jẹ́ ọmọ Ìbàdàn mo ní ẹ̀tọ́ láti lọ dáàbò bò wọ́n ní Òṣogbo. We will do it together. Ta ló sọ pé ẹnu Yorùbá ò kò? Àsìkò yìí la máa sọ fún yín wípé nínú ìlú Ìbàràpá lẹ́ni gbogbo àwọn èèyàn tẹ́ rí yẹn ṣe rò pé èrò Ìbàràpá nìkan ni. Wọ́n wá láti oríṣiríṣi ìlú. Ọmọ Ìjẹ̀bú wà ń bẹ̀, ọmọ Ọ̀yọ́ wà ń bẹ̀, ọmọ Kwara wà ń bẹ̀, ọmọ Ìlọrin wà ń bẹ̀, ọmọ Òṣogbo wà ń bẹ̀, Ẹ̀fọ̀n Àlàyé wà ń bẹ̀, gbogbo wa káàkiri ọmọ Èkó gan wà ń bẹ̀, Ìjẹ̀bú wà ń bẹ̀. Torí wípé kí ni ẹnu wa ti kò tí yín dáràn tí yín gbé ní ilẹ̀ Yorùbá. Ìtẹ́ ń ṣe tẹ́ ẹ̀ ń rúbọ ọ̀sán, ẹ̀ ń rúbọ òru, ẹ̀ ń rúbọ ìyálẹ̀ta lórí ilẹ̀ wa ń pé ká lè dojú ìjà kọra wa, ká lè bára wa jà, ká má gbọ́ra ra wa yé. The same old tactics tí àwọn bàbá ńlá yín tí wọ́n play fún Àfọ̀njá òun náà lè ń bá wa play. Can't you brighten up your game? Don't you have another thing to do? Fulanis. Ní ọpọlọ mi tẹ́lẹ̀ ta fún wa yàtọ̀ sí the old tricks, dirty tricks that you play with our forefathers. And you think we aren't our forefathers? You think we are our forefathers? We are not our forefathers. Àwa ò kìí ṣe forefathers wa. Yorùbá ni wa. And ṣé rí wípé our forefathers yẹn ṣé mọ̀ pé bí Ifá ṣe sọ pé a máa lọ, a máa bọ̀, a máa lọ, a máa bọ̀, àwa tá lọ náà la máa padà wá. Ṣé rí wípé ẹgbẹ́ wa ṣubú lẹ́ẹ̀kan a tún máa gbé wa ṣubú lẹ́ẹ̀kejì ni. Ṣé rí pé ẹ máa gbé wa ṣubú lẹ́ẹ̀kejì ni. Ọmọ Yorùbá ti jí o, àsùn àti jí àti wising up. Lọ́wọ́lọ́wọ́ yìí nísìn àti activate terror. Ṣé wá rí terror tá a wá activate yẹn? Number one, oríṣiríṣi ọ̀nà ló pín sí fún wa. Àti fa ẹ wò Ìbàdàn máa ń sọ kinní kan á ní má fa tírí lẹ́yìn ìyá rẹ̀ o. Àti fa kán mú wèrè àti fa tírí lẹ́yìn ìyá ẹ̀ báyìí. Nítorí wípé kí ni Fúlàní wọn ò ní bèṣù bẹ̀gbà. Wọ́n lágídí.
ẹ já mọ̀ pé ẹ̀yà mùsùlùmí ni wọ́n, mi ò fi tẹ ní ẹ̀sìn ṣe o, ṣùgbọ́n mo ń sọ ni pé ordinary muslim tó ní nínú family gan they are unforgivable. Wọ́n já wèrè ju màálù lọ, talk less of Fulani. It's the truth. I don't know if you like to hear it, but I don't care. It's the truth. Wọ́n ní sí mi ẹ̀dọ̀, they will come back, but they will re-strategize. You know why? Ó máa dàbẹ́ ní wípé bó ṣe padà wá yẹn ó fẹ́ dàbí blow fún wa, because wọ́n ní àwọn àgbààgbà wa tó ń ja wèrè kan, àwọn wèrè, àwọn àgbà kàstáyà, àwọn àgbà rádaràda. Wọ́n ní wọn tó wà lẹ́yìn wọn bíi pípa bíi ike. Ìdí nìyẹn ló máa fi dàbẹ́ ní pé tí Fúlàní bá máa padà wá, we have to be careful. A mọ̀ wípé bá a gbálé bá a gbáta orí àtàn náà là ń dá sí. A mọ̀ wípé kò sí bí Fúlàní bó ṣe lè ṣe tó, àwa Yorùbá la máa borí wọn. You know why? Nítorí wípé ohun tágbàlagbà fi ń jẹ ẹ̀kọ́ abẹ́rẹ́ ló wà. Fún Yorùbá, fún àwọn tó mọ̀ ni o. Dàbí ẹ̀yin bíi tèmi báyìí, Jésù lẹ gbójúlé, Ànábì lẹ fọkàn tán. Ó dáná ẹ wà all right. If you know what is good for you ní ilẹ̀ Yorùbá nísìn, tètè wá níbi tó ti pín sí o. Wá níbi tó kàn sí, nítorí wípé mi ò lérò wípé ní ilẹ̀ Yorùbá lè ní ẹ ṣì need more awareness ju tẹ̀tìrí ilẹ̀ lọ. Because wọ́n máa pariwo, wọ́n create awareness, we need more awareness, we need more awareness, we need more awareness. Need the awareness kankan mọ́ nítorí wípé you've seen it all. Kò sí ìlú ní ilẹ̀ Yorùbá lè ní, kò sí níbi tí ibẹ̀ yẹn ṣe lè tó kó jìn wọnú, kó jẹ́ pé ìgbẹ̀yìn ayé ní ilẹ̀ Yorùbá ni ẹ ti gbọ́ wípé Fúlàní ń pààyàn. Mi ò mọ̀ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ṣe fẹ́ wà remote tó, mi ò mọ̀ bí ibẹ̀ yẹn ṣe fẹ́ wà, bó ṣe fẹ́ wà dull tó, bó ṣe fẹ́ wà pé ẹ̀ ní social amenities tó. Mi ò mọ̀ bó ṣe fẹ́ wà, bó ṣe fẹ́ wà unique tó. Ipe bóyá ẹ kàn wà ní social amenities, ẹ ti mọ̀ lẹ́ni wípé Fúlàní ń pààyàn. It has dawned on our face wípé pípa tí wọ́n wá ń pa yìí gan, ó ti wá worst, we can't take it anymore. We've had it up to here. So lọ́wọ́lọ́wọ́ yìí báyìí, àwa máa sọ fún wọn wípé má fòkó mi dá ọ̀nà, má fòkó mi ṣọ̀nà. Ọjọ́ kan lèèyàn ń kọ́, ọjọ́ tá a máa wá kọ́ ló wá dé ló kò yìí. So ẹ̀yin tẹ́ ẹ máa wá ràn wá lọ́wọ́ náà lẹ́yìn tẹ́ wà nílé. Ẹ̀yin tẹ́ ẹ máa ràn wá lọ́wọ́, ẹ̀yin lẹ wà nílé. Ẹ̀yin tẹ́ ẹ máa ràn wá lọ́wọ́, ilé lẹ wà. Ṣó ti yé yín? Nítorí wípé ní ìsìn Fúlàní ti mọ̀ wípé àwọn kan wà láàrin yín, ìbọn ò ní ràn wọ́n. Wọ́n ti ní another method. Ẹ rí wọn tí wọ́n ń gbé kí ló ti porúkọ ẹ̀ kiri, arrow, tí wọ́n ń gbé ọfà kiri lẹ̀. Ta ló ṣàìmọ̀ wípé Fúlàní wọ́n ti rẹ́ ọfà yẹn. Wọ́n ti rẹ́ ọfà yẹn, so therefore ibi tó bá bà lára ẹlòmíì ó lè má ṣe 2 minutes kó tó kú. Ó depend tó bá tún ní agbára lára. Ẹ má wá gbàgbé o, ọfà wà nínú nǹkan tí wọ́n fi pa Àfọ̀njá o. Tí Àfọ̀njá bá lè kúkú ọfà, ta wá ní èmi àti ẹ̀yin? Ta ní èmi àti ẹ̀yin débi ààrẹ tá ń jẹ ní ìsìn àti gbogbo àwọn olóyè ilẹ̀ Yorùbá? Ẹ imagine ní ìgbà tí Àfọ̀njá tí religion tí ò tí ìbáyé wa jẹ́, tí Christianity ò tí ìbáyé wa jẹ́, Islam ò tí ìbáyé wa jẹ́, wọ́n sì gbójúlé nǹkan àwọn nǹkan bàbá ńlá bàbá wa, wọ́n sì ń rí wọn pa. Talk less of sin tó yẹ pé kùndí, Ọlọ́run má ṣe wá ní kùndí. Fúlàní ti rí oríṣiríṣi device. Jọ tó bá lóògùn àyẹ̀tà, ṣó olóògùn ọfà, tó bá ta ẹ́ lọ́fà ṣe kò ní wọlé. Ń bèrè ni. Ṣó lókì gbẹ́,
ṣolóńdè ṣosánbàǹtẹ́ kí ló jẹ sínú kí ló ti sín sára ṣé o ti jẹ kùkù àgbàdo ṣé o ti po gbogbo ẹ̀pọ̀ ṣé o ti gbé mu bàbá mi Sànmọ́rí Friday ẹ káàbọ̀ sórí ètò. How prepared are you? Ìmúra wo ló ti mú? Ìmúra wo ló ti mú? Báwo ṣé bó tó bá bá ẹ ní ìsìn wọn á bẹ́kùn ẹ ní bùbá? Àbí tó bá bá ẹ bíi tèmi báyìí bíi tèmi báyìí bíi tọba Olúfọ́n ni gbà kan ṣubú ni. Bẹ́ẹ̀ ni bàbá mi Sànmọ́rí Friday ẹ máa wo láti bẹ̀rẹ̀ nítorí ẹ ti mísì díẹ̀. Ṣé bíi tèmi báyìí ló ṣe máa bá ẹ ní ìsìn torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí ní ìsìn ọwọ́ Jésù àtànábì náà ni bíi tiẹ̀ báyìí àná à ń sọ fún yín à ń sọ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ ṣeun jàre bàbá mi Sànmọ́rí Friday ẹ ti lọ bọ èṣù ẹ bá wa bọ́ àní mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe torí wípé ẹ ti bá wa bọ eégún lé ẹ ti bò òòṣà ọjà ẹ ti bolúbọ̀bọ̀ tìrì bọ̀ bàbá ẹ̀nà kò dẹ̀ sí bá ṣe máa bò òòṣà o tó òòṣà ò ní sọ̀rọ̀ o ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn náà ni kò sáǹfààní fún wa láti wá sọ fáráyé láti gbọ́ ṣùgbọ́n a máa wà all right last ẹ̀yin tẹ́ ẹ bá lóòṣà nílé nídìílé yín ó yẹ kí ẹ mú òòṣà yẹn kẹ́ ẹ bọ́ tẹ́ bá ti wá bọ́ tán ti da pa obì wọ́n ní ẹni tó bá mojú òòṣà ló ń pa obì nírè ẹ̀jẹ̀ mi mo rí yín. Wọ́n ní pé ẹni tó bá mojú òòṣà ló ń dobì nírè jọ nítorí Ọlọ́run ọba tó o bá bọ òòṣà dílé ẹ tó bá pa obì wọ́n á sọ dín ní túmọ̀ nǹkan tí obì yẹn sọ fún ẹ. Èmi kọ́ ni máa wá sọ fún ẹ pé obì sọ báyìí o nǹkan báyìí sọ báyìí o àti ṣe nǹkan báyìí o àrí báyìí o. Ó yẹ kí ìwọ náà kó gbọ́ nǹkan tí bóyá èṣù ìdílé yín Ṣàngó ìdílé yín Ògún ìdílé yín òòṣà ìdílé yín Ọbàtálá tẹ̀ ń bọ nídìílé yín ní tó fẹ́ sọ lórí gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ yìí ó yẹ kó o lọ gbóhùn òòṣà kọ̀ọ̀kan láti ìdílé yín. Ó yẹ kó o lọ gbọ́ kò yẹ kó o máa dúró ìyá Ọ̀ṣàtọ́lá o ìyá Ọ̀ṣàtọ́lá nígbà tí wọ́n ní tí Saheed mo ní Saheed tí bàbá wa Sunday Igboho tó ní ọjọ́ méje mo gbọ́dọ̀ padà wá bí ní ọjọ́ keje tí n bá padà débí ní ọjọ́ keje tí n bá bá yín níbí Ògún rèé kógun pa wọn ó jìgbìjìgbìjìgbìjì orí mi skátà ni mo ní nǹkan dé mo sáré gbé fóònù mi láàárọ̀ ọjọ́ kejì ọ̀tá mi àtijọ́ tí wọ́n ti sẹ́ndì mẹ́sẹ̀jì yẹn tí bàbá Sunday Igboho ti sọ̀rọ̀ yẹn báyìí lọ̀tá mi ti rí jálajàla bẹ̀rẹ̀ sí ní pé ẹ ló ṣé ẹ ti gbọ́ ẹ tí ì gbọ́ ó yá ẹ lọ wò òun ni ẹ ló ṣé ẹ ti gbọ́ ẹ tí ì gbọ́ ó yá ẹ lọ gbọ́ òun ni ẹ ló ṣé o ti gbọ́ ó tí ì gbọ́ ó yá lọ wò òun nìyẹn kí la máa ṣe báwo la ṣe fẹ́ ṣe báyìí tójú òní tiwa 7 days láì ṣe Ọlọ́run ọba ìwọ ọmọkùnrin yìí mi sùn mi wò àmọ́ wọ́n sọ wípé ẹni bá fi inú mímọ́ láti fi sin ìgbàrún mọ́lẹ̀ òun ni mọ́lẹ̀ ń gbé òun ni mọ́lẹ̀ ń gbé ká dúpẹ́ wípé ètùtù fín ẹbọ fín ètùtù gbà Oǹdó lẹ́yìn wà ókè náà ní ìlú yín ibẹ̀ yẹn gangan ni nǹkan tí ń kán ìyá wa kan náà wà ń bí náà lóǹdó lọ́nà àwọn náà wà àwọn náà ń gbìyànjú fitafita àti ṣẹ́gun Fúlàní ti Ìbàràpá tí èmi dẹ̀ mọ̀ wípé Ifá ò ní ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó má sọ̀rọ̀ Ifá ò ní purọ́ ọ̀pẹ̀lẹ̀ kì í ṣèké bẹ́ẹ̀ ni bàbá mi Ọláìtàn Oyènúgà bẹ́ẹ̀ ni
àwọn Fúlàní ti rẹ ọfà yẹn bẹ́ẹ̀ ni tẹ́ kọ síwájú yẹn mi ìfẹ́ kà jáde. Òun náà ni mo ṣe ń sọ bàbá mi Ọláìtàn Òyenúgà, òun ni mo ṣe ń sọ nítorí àwọn bíi mo gba Jésù bíi tèmi báyìí, mo gbà náà bíi tèmi báyìí, ẹ má gọra yín. Tó bá ti di bó lọ yà mí nísìn, òkè lálẹ́ yìí ó ti di bó lọ yà mí díẹ̀ àti pé 178 lórí ètò. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹjọ́ tán pé aláriwo yẹn 20 lẹ máa wò lórí ètò, bẹ́ẹ̀ lómi bá ń ṣètò wọn á kún bẹ́ẹ̀ ní 500 600 1000 1.2k. ìgbà tán rí bàbá wa Sunday Igboho lẹ́ni mo rí 11k people, I shake. Mo wò pé ibo làwọn èrò yìí ti wá, ṣé pé àwọn èrò yìí wọ́n ń bẹ lábẹ́ ọ̀run yìí, ṣé pé àwọn ọmọ Yorùbá pọ̀ tó báyìí bá a tilẹ̀ mọ̀ wípé Ìgbò gan máa mọ̀ wípé ọ̀gá náà master o. Ṣé rí ẹyẹ kí n sọ kíní kan fún yín. E get one thing wey dey make my head dey scatter tí mo ń ṣe ó jìgbìjìgbìjìgbìjìgbìjìgbìjìgbìjìgbì tí n bá tún rántí màá tún ṣe ó jìgbìjìgbìjìgbìjìgbìjìgbìjìgbì. Ẹ ti mọ bàbá wa tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn nínú fíìmù, bàbá mi Abíọ́dún Karùn-ún wí I love you. Tí n bá tún rántí màá tún ṣe báyìí ó jìgbìjìgbìjìgbìjìgbì. Ta ló ń sọ kíní yẹn? Papa Ajasco. October 1st wàláì tàláì Olódùmarè ń gbọ́, wàláì tàláì súnmọ́bì láì làsíláwùwà Jésù ń gbọ́, gbogbo ìgbàrúmọlẹ̀ gan mọ̀ wípé Yorùbá ajù wọ́n lọ, àìṣẹ́gbẹ́ wọn, ẹgbẹ́ bàbá wọn là ń ṣe. Ajù wọ́n lọ, àìṣẹ́gbẹ́ wọn, ẹgbẹ́ bàbá wọn là ń ṣe. Mo jù wọ́n lọ, mi ń ṣe ẹgbẹ́ wọn, ẹgbẹ́ bàbá lákù bàbá wọn àti yálàjà wọn là jẹ́. A kì í tún wá ń ṣẹgbẹ́ bàbá lákù bàbá wọn gan, torí wípé a tún ju àwọn bàbá lákù bàbá wọn lọ. Nítorí wípé kí ni tẹ́ bá wo ti gba EndSARS, kò sí ìjọ tí Igbo not until of recent tí wọ́n ti rí pé Igbo wọ́n ti ya wèrè sí ìgboro nìkan ni wọ́n wá ti di mákàn ni àwọn Igbo wá lé wọn dànù kúrò nínú ìlú wọn. Ṣùgbọ́n kò sí ìjọ tí Yorùbá fẹ́ jáde, then they craze who them be, where them dey. Kò sí láti October 1st báyìí wọ́n fọwọ́ tiwa wọ̀ wá ni, wọ́n mọ̀ wípé yálàjà àwọn Yorùbá ẹ kì í ẹ sá ẹ mú ẹran bí òwò ẹlẹ́pẹ́ ni. Yorùbá ò kì í ṣe ẹran rírọ̀, mo ṣe ń gbàgbọ́ ni. Gbogbo ìtàn tó ń lọ bá mi láti jọjọ́ mo ṣe ń gbàgbọ́ nítorí pé mo wò pé October 1st náà àdúró kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí, nǹkan kan ò máa ṣẹlẹ̀. Ní ìsìn náà kí ló tún fẹ́ ṣẹlẹ̀ báyìí, nǹkan kan ò máa tún ṣẹlẹ̀. Torí wípé wọ́n mọ̀ pé Yorùbá ya wèrè gan. Yorùbá bàbá mi tí àkókò bá gbà mí láàyè ó yẹ kó yé yín ju bí mo ṣe ń sọ lọ. In fact ibi tí bàbá wa Kóìkì wà yẹn, ibẹ̀ náà lèmi náà fẹ́ wà. Èmi gan fẹ́ délé, èmi gan fẹ́ wà ń bẹ̀, èmi gan fẹ́ táyè bá gbà mí, èmi gan fẹ́ enter the place. Mo fẹ́ enter the place gidi gangan kí n wà ń bẹ̀ kájọ máa ṣe, kájọ máa fojú wọ́n ní pé ojúkòrò kì í pojúkòrò jẹ. Ní tí mo fẹ́ ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ mi ìṣẹ̀ṣe làgbà. Ẹ ṣeun tẹ́ ẹ pè mí padà. Ṣé ẹ ti rí àwọn babaláku bàbá tèmi wọn kì í ságun. Tí wọ́n bá ń ságun ni èmi á wá gbójú mi síta. Ẹ ti gbàgbé ni wípé èmi lọmọ amọ́roro bí ìlẹ̀kẹ̀dí. Èmi lọmọ jagun àṣò, èmi lọmọ jagun ọ̀gbágbá tó yèrú. Bẹ́ẹ̀ ni èmi lọmọ adágbárù bí ọṣẹ. Ìyá yódó ká má yí ìkòkò nítorí pé odó nigi ìkòkò la mọ̀. Bẹ́ẹ̀ ni èmi ni nílé bàbá mi báyìí jagunjagun ni wọ́n ọmọọba ni mí. Ọba ni wá, jagunjagun sì ni wá. Ní ilé bàbá tèmi obìnrin máa ń ṣíwájú ogun, ọkùnrin máa ń bọ̀ lẹ́yìn. Jagun àṣò. So kí lẹ wá ń sọ báyìí, ó yẹ kẹ́ ti mọ̀ wípé
ọmọ ọba ló ń bá yín sọ̀rọ̀, jagunjagun tún ni wá. Báwo lẹ ṣe fẹ́ sí? Tí n bá ti jẹ́ ojo láti ilẹ̀ ni, do you think you will see this face? Àwa lẹ́nu pa, Ìpẹ́rù lèmi ti wá. Ìpẹ́rù ni mo ti wá, so therefore ẹ má lọ ṣe bí wèrè o. Mo tún wá lọ tàn mọ́ wọn lábẹ́ òkúta. Èmi lọmọ Olúmọ, ọmọ Lísàbí agbòǹgbò àkàlà, ẹ ti fẹ́ sí. Mo tún wá lọ tàn mọ́ wọn ní Ṣàgámù. Èmi gbogbo ara ni mo fi ń gbóná, ni mo fi ń jó wọn wàìwàì. Gbogbo ibi tí mo ti wá, wọ́n ní pé wọ́n ní Ìjẹ̀bú òdà Ìjẹ̀ṣà òsùnwọ̀n, ẹnìkan wá lóhun Ìjẹ̀bú Jẹ̀ṣà. Ẹ ti mọ̀ wípé full package òun lẹ gbé. Full package ni mí, gbàgbé òṣì. Gbogbo ibi tí mo ti wá, a máa dín gidi gan, as in we are untouchable. Ìjọ́ wo lẹ́yìn rí tí Fúlàní wọnú Ṣàgámù rí tí wọ́n jìyà lọ? Wọ́n máa ń jìyà lọ ni, always jìyà lọ ni. Abẹ́ rí wọn nínú Abẹ́òkúta rí. Àbí ṣé ní Ìpẹ́rù Rẹ́mọ lẹ́yìn ti gbọ́ wípé Fúlàní ti ń ṣọṣẹ́ nílùú mi, tí ń ti bẹ̀lẹ̀ fún, tí ń ti satisfy. Ẹ gbàgbé òṣì, full package ló Ṣàtọ́lá. Don't worry about me. Ẹ ṣeun ẹ̀jẹ̀ mi, màá wà okay. So therefore kí la wá ń sọ ni wípé ṣé rí àwọn Fúlàní wọ́n máa lọ reinforce wá. Tó bá wá tún wá lọ reinforce wá ńkọ́, wọ́n á tún bá yà ń bẹ. Wọ́n á bá yà ń bẹ nítorí àwọn igba rúmọlẹ̀ wọ́n ti sọ pé ká sẹ́ńtì máa mọ́kàn, ká dẹ̀gùn, ká dẹ̀mọ bí ológbò, ká ṣe bí kíni, ká ṣe bí ẹni wípé ká máa lé téńté, ká máa wò wọ́n báyìí. Gbogbo ara kìkì ogun ni. Bẹ́ẹ̀ ni. Ìdí tá a fi ń sọ fún yín wípé ẹ má gọ̀ra yín. Ẹ má gọ̀ra yín. Ẹ má gọ̀ra yín. Ẹ má gọ̀ra yín, ẹ má sọ wípé ṣé rí ìgbà tó bá ti di bó lọ ya mi, tó ti di wípé wọ́n ń jà ní Ìbàdàn, wọ́n ń jà lọ́yọ̀ọ́, wọ́n ń jà nígbà, wọ́n ń jà láwo. Àwọn tó ní nǹkan lára wọ́n lè má rí ìwọ tó jẹ́ pé mo gba Jésù gbọ́ yìí náà ni. Wọ́n lè má rí ẹ̀. Ìdí tá a fi sọ wípé Bíbélì gan sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi brain ṣe. Ó yẹ kó lọ wá ọgbọ́n kún ọgbọ́n, kó lọ wá ìmọ̀ kún ìmọ̀, kó lọ wá òye kún òye. Ìjà wà ìjà ò sí, always guiding ní fáwọn ọmọ Ìjẹ̀bú. All rounder ni wá. Ó yẹ kẹ́ ẹ mọ̀ náà. Ó yẹ kẹ́ ẹ mọ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi wà lẹ́sìn. Àjẹkún ìyà ni wọ́n jẹ. Àjẹkún ìyà náà jẹ. Ẹni tí ò tó ní náà tí ń dènà dé ni. Àjẹkún ìyà ni ó jẹ. Kérékéńké àjẹkún ìyà ni ó. Àjẹkún ìyà ni Fúlàní máa jẹ. Bẹ́ẹ̀ ni àwọn Ìgbárúmọlẹ̀ ló sọ fún wa o. Kì í ṣe mi. Ṣé mọ̀ pé àwọn baba ńlá wa gan náà wọn ò ní máa wò bẹ́ẹ̀. Wọ́n ní pé òkú ọlọ́mọ kì í sùn. Òkú ọlọ́mọ làwọn baba ńlá wa. Wọn ò ní sùn. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé òun gan ni wá, lágbára náà wọ́n á ra agbára fún wa. Torí wọ́n mọ̀ wípé tó bá kọ́ńkà wa àwọn lọ́kọ́ńkà yẹn, so therefore wọn ò ní gbà kọ́ńkà wa. Ẹ̀yin ni mò ń bẹ̀ ní ìsìn tẹ́ wà ní location 9, tẹ́ wà ní location nonsense, tẹ́ wà ní location jágbàjàgbà, tẹ́ wà nílẹ̀ Yorùbá. Ṣé wá rí nǹkan tá a wá ń ṣe yìí ní ìsìn yìí? Àwọn ọmọ wa, àwọn èèyàn wa tí wọ́n wà ní náà tí o, wọ́n ń rí ojú wọn ò fọ́ wọn ní padà wálé o. Wọn ò ní mọ̀ wípé bí onílé bá ti ń fi àparí iṣu wọn àlejò, ariwo ilé ni wọn ò ní mọ̀ o. Kán máa padà nílé ní ìsìn, kán má fi ti wọn kó bá wa o. Torí wípé àwa gan ò fẹ́ kú wọn, a fẹ́ kán padà wá sílé. A fẹ́ kán padà wá sílé torí pé ibi tí wọ́n wà yẹn ojú ọlọ́mọ òtó ni wọ́n wà. Ǹjẹ́ ta ló máa bá wa lọ pé wọ́n wá sílé? Ẹ ṣeun bàbá wa Sọmọrí Fáìdò ó dàárọ̀ nítorí aago 11 ti lọ, àwa náà ní pẹ́ lọ sùn, ṣùgbọ́n mi ò lérò wípé inú mi tó ń dùn yìí, mi lérò pé máa lọ gbé sùn.
máa kẹ́ra mi bíi baby I just mi ní sun ogun mi kò nídìí kí n glògùn oorun mọ́ gan má kàn rọra sùn bíi baby nítorí mo ṣe látàárọ̀ mi ìwẹ̀ mo kàn jókòó ni ṣé tí mo rí gbogbo nǹkan tí mo rí báyìí mo bọ́ sínú bedroom ni mo dá yá mo ń wẹ̀ mo ń kọrin ni pé hey olúwa ó ṣe Jésù ọkọ̀ ọjọ́ o hey ìmọ̀gbà mo pé Jésù mọ́ gbarú mọ́lẹ̀ mi á tètè fà á yọ kúrò ń bẹ́ẹ̀ pé hey pa òrìṣà torí wípé kí ni inú èèyàn máa dùn orí wa máa wú. That is why we should not be tired. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tì wá lẹ́yìn náà ẹ má jẹ́ kó sú wa gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe náà ẹ má jẹ́ kó sú yín rírú ẹbọ ní gbé ní àìrúbọ kì í gbé ènìyàn gbogbo òrìṣà tẹ́ ní lákàtà yín gbogbo nǹkan tí wọ́n bá ń jẹ ẹ máa fún wọn jẹ torí wípé kí ni torí wípé ọjọ́ kan ìpọ́njú àsìkò náà ó ti ń fẹ́rẹ̀ dé àsìkò náà ti ń súnmọ́lé nítorí wípé kí ni a ò lè dá ṣe a nílò olúwa tó bá easy fún mi láti sọ nǹkan tí mo ti lá ní àlá èyí tí mo ti rí nínú àlá ó máa easy tó bá yẹ pé easy láti sọ ni ìbá sọ jáde torí wípé àṣà àti jàjà ṣẹ́gun náà ni àmọ́ kò sí ẹni tó máa rí tension náà ẹ mọ̀ dí tí kò ń ṣe pé ẹ̀rù dídì ń ba Òṣàtọ́lá o ìkọ́ tó mú ẹ̀rù bà mí ojú nítorí àwọn oní Jésù àtàwọn onímọ̀ ànábì àánú wa yìí náà ni àwọn ló máa kú pọ̀ jù babaláwo tí ó kú ẹ wò kí babaláwo tó kú ìyẹn tó bá ti eventually kú kó lóríṣà tó kú ìyẹn tó bá ti eventually kú nìyẹn o tí ò sí láyé o mo gbọ́ ẹwẹ́ jásọ tó rọ́ fúnra wa kìrìsìtẹ́nì ó ti kú púpọ̀ gan o ìsìlámù tí ò dángájá yóò kú Psalm 99 ò ká nǹkan tá à ń sọ yìí torí wípé nígbà tí wọ́n wà nílé àwọn búlẹ̀tì kan wà tí àwọn Fúlàní ti rà tó yẹ wípé ṣe mọ̀ pé àwọn wèrè yìí àwọn òyìnbó yìí àwọn ló ń sponsor wọn ó máa lu wò sára ògiri ìgbà tí èmi wà kékeré tí ò lè wájà ní eré ọ̀dọ̀ wa ìbọn yẹn ẹ̀jẹ̀ mi mo rí yín ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ò lè taṣọ dá ẹ̀jẹ̀ mi ẹ ṣeun ẹ wò ìbọn yẹn ó luwò wọnú ilé ni wá bá wa nínú yàrá èmi nìkan dẹ̀ mú wa nínú yàrá ṣe lọ́rọ̀ wípé mo ti kú ni tó pariwo torí mo fò bọ́ta báyìí mo dẹ̀ ṣubú lulẹ̀ gbì kò dẹ̀ bá mi ìbọn yẹn ó luwò já sí the other side ni nínú ilé so àwọn ìbọn tó ẹ wá imagine ní ayé ìgbà yẹn I'm talking about maybe 20-something years ago ẹ wá wo ayé ìgbà yẹn sínsìn ẹ mọ̀ pé àwọn ìbọn tó ń ṣe ní ìsìn tún fún jáde ni ó má dín gidi gan ṣé ẹ máa wá máa dúró ẹ fẹ́ test faith yín nígbà tí Ọlọ́run yín gan ti sọ nínú Bíbélì pé ìwọ má ṣe test not your God thy God àbí kí ló pé wọ́n ti sọ wípé ó ti sọ sínú Bíbélì mi ti gbàgbé bẹ̀ yẹn torí mo sọ́rí àti bó ti di ìṣẹ̀ṣe mú báyìí mo dẹ̀ ti gbàgbé gbogbo àwọn verses yẹn ẹ jọ̀wọ́ ẹ dìde ogun ti yá ẹ má dàbí irú ti bàbá wa ọba Olúfọ́n ẹ dìde tẹ bá mọ̀ ní ìsìn nǹkan táwọn ọba yẹn wá kiri ní ìsìn wọ́n fi gbogbo ara wọn wá kiri ni they don't even have a choice anymore ìdí nìyẹn tán fi ń wo Sunday Igboho lójú torí wọ́n mọ̀ wípé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ìyá mi bẹ́yìí òkú ẹ káàbọ̀ ó ti fẹsẹ̀ méjèèjì tiro nítorí wípé ihun tó ṣe fún Fúlàní Àfọ̀njá lọ́jọ́ kìíní àná àwọn náà ti mọ̀ pé àwọn náà làfọ̀njá ara àárín wa o so wọ́n ti wá wò wọ́n ti wò mo rò pé wọ́n ti pera wọn padà wálé pé ikú ìyà làwọn wò wájú yìí má ṣojú Ọlọ́run rẹ̀ wọ̀ yín náà lẹ rán mi létí lánàá màá mi bẹ́ẹ̀ yóò kú. ẹ̀yin náà lẹ rán mi láti lé lánàá
ìwọ kò gbọ́dọ̀ dán Ọlọ́run rẹ wò bẹ́ẹ̀ ni bàbá mi Michael Musbah Ọ̀jẹ́lábí. Ni mo tẹ̀ ń bẹ̀. Stop it. Mi ti jẹun alẹ́ o, mo kàn sáré lọ wẹ̀ ni. Lálẹ́ ìgbọ́n mi ní lè jẹun, màá kàn jẹ kàstáyà ni màá dẹ̀ mu tíì. Mo lọ sùn nìyẹn because mo ti gbó gan. Bẹ́ẹ̀ ni Ọláìtàn Oyènúgà, bẹ́ẹ̀ ni kò purọ́ o, nǹkan bẹ́ẹ̀ nǹkan kíbẹ̀ ìyá mi rẹ̀ mí lẹ́kún Adétúnjẹ ẹ má jẹ́ àṣì ẹ má jẹ́ àlọ́ bẹ̀rùn. Bẹ́ẹ̀ ni ìyá mi Omidan Ẹ̀wà Olúwa ẹ jẹ́ máa pè yín lẹ́yìn kankan kí n máa kí yín bàbá wa Musbah Ọ̀jẹ́lábí, ìyá mi Àṣàkẹ́ jù wọ́n lọ, bàbá wa Jack Olúṣọlá ṣé wọ́n tún ti restrict yín ni, ìyá wa Adébímpé Rose Lanes ẹ jẹ́ mi mo rí yín, bàbá wa Prince Alaba Olúkìtìbí, bàbá wa Samson Sami ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo yín pátápátá grandpa Ọ̀rànmíyàn, bàbá wa Fọlọ́runṣọ́ Tóyìn, bàbá mi wà lẹ́sìn do good bẹ́ẹ̀ ni o, ìyá mi Lọlá Ọlásùnkànmí my vibe bàbá wa Abíọ́dún Mọ̀ìbí ẹ káàbọ̀, iṣẹ́ Ọlọ́run Aminat ẹ káàbọ̀, bàbá wa Ọláìtàn Oyènúgà àrí yín, bàbá wa Wẹ́mì àbí bẹ́ẹ̀ ni bàbá wa Ṣíyan Bọ́lá bẹ́ẹ̀ ni ṣé ń gbọ́run yẹn. Mo fẹ́ kẹ́ máa gbọ́ wordings yẹn ni o. Bàbá wa Kazeem ọmọ ọwọ́ àbí ọmọ ọwọ́, bàbá wa Akíngbóyè Abíọ́dún, ilé ayé lẹ bá ṣẹ̀ ṣe. Bàbá wa Olúwatóyìn ẹ káàbọ̀. Mami Sunshine mi ò mọ bẹ ṣe láìkì kọ́mẹ̀ntì yẹn torí ẹ̀yin ti yín ìyá Jésù lẹ́yìn ò mo mọ ẹ̀yin o. Ìṣẹ̀ṣe wọ́n ní ìṣẹ̀ṣe la máa fi tún ilẹ̀ Yorùbá ṣe ṣé ń gbọ́. I'm proud of you too, bàbá mi Ṣàdáre Òrìṣàdáre bẹ́ẹ̀ ni Dami, bàbá wa Francis Ige. Ojire. Ìyá wa Oyèndìkàchí ẹ káàbọ̀ sórí ètò, mo rántí orúkọ yín lénìí. Fáojire
ìròyìn àwa wò wọ́n ti ń lọ àwa tá a kù ń bí náà la kù torí pé àwa gangan lọmọ ìṣẹ̀ṣe ìròyìn àwa wò láwọn ń ti wọn. Àṣẹ. Ẹyẹ bẹ̀rẹ̀ máa jọ̀ka. Mo like orin yẹn mo sáré jó bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni ìyá mi Omidan Ẹwà Olúwa. We dey here we stand gidigba wa ní tọmọ ti ṣẹṣẹ àwa ò kì í ṣọmọ àlè àwa ò kì í fọwọ́ òsì júwe ilé bàbá wa. Ìyá mi Sunshine. Àṣẹ o bàbá mi ayọ̀ mi. Bẹ́ẹ̀ ni bàbá mi Olúwatóyìn. I love you too ba ìyá mi Yétúndé Júmi. I miss you so much. Mo máa pè yín bóyá kí n tó sùn. Ìyá wa olórí Tọ́pẹ́ Àpẹ́ àti fẹ́ ṣe tán o bóyá ẹ máa wò láti bẹ̀rẹ̀ àbí kẹ́ lọ wò lórí YouTube wa tẹ́ bá ti tẹ̀ sórí YouTube Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà Ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà ẹ máa rí bẹ́ẹ̀. Ẹ wò tí bá gba Yorùbá nation báyìí máa tún jó lákàrà fún yín mo máa lọ kọ́ ijó ẹ̀yìn ní ti gbàgbọ́ àwọn ijó tán ijó yẹn máa kọ́ gbogbo ijó yẹn máa jó fún yín. Bàbá wa Ọláìtàn Oyènúgà. Àṣẹ o bàbá wa Ọpẹ́yẹmí Bánkọ́lé. Bẹ́ẹ̀ ni ìyá mi Àṣàkẹ́ jù wọ́n lọ.
bàbá wa Adéoyè Amúsàn. If you send me message on WhatsApp, I will send it to you. Bàbá wa Olúṣínà Ṣówóbí, ẹ̀yin náà wà ń bí. Naira Marley mi mọ orin òòṣà nìkan ni mo lè jó bàbá wa Abíọ́dún Mọ̀íbí. Bẹ́ẹ̀ ni, we all enjoy that music, but it's unfortunate. Ó dà pé bàbá wa Oyenuga Ọláìtàn ẹ máa mọ ẹni tó kọrin yẹn because I don't know ẹni tó kọ orin yẹn. Wọ́n send the same náà ni, so I listened to it and I enjoyed it so very much. Bẹ́ẹ̀ ni, àti jagun. Àwa gangan ni ajagun aṣẹ́gun àti àjògùn ní ajẹ́. Nípa ẹ̀jẹ̀ èṣù máa ní ìṣẹ́gun. Ogun tiwa gbọ́ tiwa a kì yóò ṣubú. Kò sóhun tó lè borí agbára èṣù. Ṣẹ́gun ni wá nípa ẹ̀jẹ̀ Ṣàngó fún wa ní ṣẹ́gun nígbà ẹ̀jẹ̀ èṣù. Ẹni tápá fẹ́ lẹ́ṣẹ̀ síbẹ̀ ó wá ó jọba. Àwájú aṣẹ́gun lọ, àwájú aṣẹ́gun lọ. Ó ṣe o èṣù ìwọ ló ní gbogbo. Bẹ́ẹ̀ ni, èṣù gangan ló ní gbogbo ògo. Èṣù, Ṣàngó, Ọya, Yemọja, Yemọrọ̀, Ọbàtálá, Ọbàtáàsà. Ìyá wa Ọláìtàn Oyenuga, ìyá wa Adéjọkẹ́ Ajíṣebútú, ẹ̀yin ni mo ti gbàgbé, tí bá ti rórúkọ yín mo ti gbàgbé pé ẹ̀yin lẹ ń lo kíní yìí. Ẹ má bínú. Bẹ́ẹ̀ ni o. Àbẹ́ẹ̀ rí báyìí. Ẹ yẹ ká gbọ́ orin Ṣàngó wa. Ká dúpẹ́. Ọ̀rọ̀ ká gbọ́ Ògún. Bẹ́ẹ̀ ni o, mò ń gbìyànjú náà ni o, mo ṣe ń kọ́ṣẹ́ ni o, bàbá wa Abíọ́dún Mọ̀íbí. Bẹ́ẹ̀ ni o, èṣù is not Satan. Oh, why? Don't worry. Shut up. Bẹ́ẹ̀ ni o, tí a bá ń bọ Ifá. Okay, ìyàwó Adéjọkẹ́, ta ló kọrin yẹn? Orin Ògún, ká dúpẹ́ lọ́wọ́ àwọn òrìṣà ilẹ̀ wa. Ọlákáyé má tu, Ògún má ṣe bá wa jà o. Ògún má ṣe bá wa jà, Lákáyé má ti wà lúgbó. Ògún má ṣe bá mi jà, Lákáyé má ti wà lúgbó. Ògún má ṣe bá mi jà, Lákáyé má ti wà lúgbó. Okay. Bẹ́ẹ̀ ni o, at least we can sleep tonight. At least we can sleep tonight o. Ọlọ́wọ́ bọ́tì mi o, àjọsùn ni o. Ìṣẹ̀ṣe làgbà, bẹ́ẹ̀ ni. Ògún má ṣe bá wa jà o. Ògún má ṣe bá wa jà, Lákáyé má ti wà lúgbó.
bẹ́ẹ̀ ni. I can shako. I can shako. A máa ṣe sí àpò àwọn Fúlàní lálẹ́ yìí. Wọn ò ní lè sùn bí kíbi tó bá wà. Òun ló ń jajá bẹ́ẹ̀ ni. Àgbò ni. Ìgbín. Bẹ́ẹ̀ ni. Irun orí ní jẹ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ogun má ṣe bá wa jà o, ogun má ṣe bá wa jà lákàyè má ti wà lúgbó. Àwa nìyẹn. Àṣẹ o. Ogun má ṣe bá wa jà o, ogun má ṣe bá wa jà lákàyè má ti wà lúgbó. Bàbárajo ẹni ní ìwòlédè ni. Ọmọ ẹni ní ìwòlédè ni bẹ́ẹ̀ ni Ògún ló ń wọlédè wá. I love you so much ẹ̀jẹ̀ mi. Bẹ́ẹ̀ ni. Kébé èèyàn gbẹ́gbẹ́ pé. Ògún mama jẹ́ ẹ̀ríkú ọmọ. Òkèlè àkọ́bù erárẹ̀ ọbẹ̀ o. Mo ti gbọ́ díẹ̀ ní ẹja gbọ́rin Ṣàngó náà. Ògún mama jẹ́ ẹ̀rárẹ̀ ọmọ. Ó kọrin Ṣàngó. Ẹ ṣáàjọ ẹ jẹ́ ká kọrin fún àwọn baba ńlá wa. Mo rò pé tẹ́yin náà bá lọ sí church. Ìyá wa Tẹ́ni ọmọ ológo, love you so much. Mo rí pé àjọsùn ni. Tẹ́yin náà bá lọ sí church sí ẹ máa lọ máa dúpẹ́ fún Jésù. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ n dúpẹ́ o. Ẹ jẹ́ n dúpẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbárùmọ̀lẹ̀ o. Torí àwọn nìkan ni mo ní o. Lẹ́yìn Ọlọ́run àwọn ni o. Ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn? Ewelere ọkọ ya, kò sóòsà tó léwé òsì.
ewé lèrè ọkọ ya, ewé lèrè ọkọ ya, ọkọ ya, ewé lèrè ọkọ ya. oṣó Ṣàngó lè kó sí o, ewé lèrè ọkọ ewé lèrè ọkọ ya, ọkọ ya, ṣe ewé lèrè ọkọ. ọkọ ya, Ṣàngó kò séèyàn tó, èpè ò sí o, ewé lèrè ọkọ ya, ewé lèrè ọkọ ya, ọkọ ya, ewé lèrè ọkọ ya, oṣó Ṣàngó lè kó sí o. ewé lèrè ọkọ ya. Arí bí Aláàfin ọ̀run, arábáhùn bí àrígbò ta ṣẹ́gun, iná lójú iná lẹ́nu iná lòlé lẹ́ni ọba kò so. Ṣàngó ọmọ ewé lèrè o. Iná là ń dá láyé arábá bí iná bẹ̀ lọ́dọ̀ ọba kò so, àbìrùmú jìnnà sùn, abètè ìsàlẹ̀ Bẹ́ẹ̀ni. ìlú púpẹ̀púpẹ̀. Ṣàngó ọmọ ewé lèrè o. Kiri làgiri ọ̀làgiri kàkà fi gbẹ́dùn bọ̀, ewé níṣẹ́ ọba ìbí ọmọ kókòkò arúgbó lódó, iná ní gbé tí fi gungi bí ààrẹ yìí, òkè kára kékòrò ti sọ lọ́rọ̀ jíjìnjìn ni. Arọ ni o ọmọ ewé lèrè o. Alálápá fọ́kún lórí ọmọ Yemọja, oníbàtà ẹtù láti ọba àkóso. Arọ ni o ọmọ ewé lèrè o. Èwọ̀lú baálẹ̀ ó dín fá arábá ń bí Ṣàngó tí wọ̀lú tí mo fi ń gúrò Bàtà lẹ́yìn odi. Arọ ni o ọmọ ewé lèrè o. Iná lójú iná lẹ́nu iná ló lè panu ọba àkóso. Ẹkún mi Ṣàngó lórógbó Ṣàngó níjó ní ní kò sọ adé orí ọkọ. Bẹ́ẹ̀ni Ṣàngó ọmọ ewé lèrè o. Àwọn ẹbá mi fún Ṣàngó lógbó ní arábá ń bí Ṣàngó níjó ní ní kò sọ arábá ń bí. Bẹ́ẹ̀ni. Arọ ni o ọmọ ewé lèrè o. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Àgán tí ò rọ ọmọ pọ̀n kó tètè wá o. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Ṣàngó wá dé ọ̀rọ̀ ọmọ yọyọ. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Àgán tí ò rọ ọmọ pọ̀n kó tètè wá o. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Àní Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ o. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Àgán tí ò rọ ọmọ pọ̀n kó tètè wá o. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Àgán tí ò rọ ọmọ pọ̀n kó tètè wá o. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ o. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Àgán tí ò rọ ọmọ pọ̀n kó tètè wá o. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Àgán tí ò rọ ọmọ pọ̀n kó tètè wá. Ṣàngó wá dé ọlọ́mọ yọyọ. Àní Ṣàngó mọ̀ gbà o. Ṣàngó mọ̀ gbà o. Ṣàngó mọ̀ gbà o. Ẹni pé Ṣàngó ọ̀gbà Kó máa bẹ́ bọ́ lọ. Ṣàngó mọ̀ gbà o. Ṣàngó mọ̀ gbà o. Ẹni pé Ṣàngó ọ̀gbà kọ́ mọ̀ bẹ́ bọ̀ lọ. Àní Ṣàngó mọ̀ gbà o. Ṣàngó mọ̀ gbà o. Olùkóso máa gbà o. Ẹni pé Ṣàngó gbà kó máa bẹ́ bọ́ lọ. Ṣàngó mọ̀ gbà o. Ṣàngó mọ̀ gbà o. Ẹni pé Ṣàngó ọ̀gbà kọ́ mọ̀ bẹ́ bọ̀ lọ. Àríra mọ̀ gbà o. Arábá bí ọkọ ya Ṣàngó mọ̀ gbà o. Ẹni pé Ṣàngó gbà kó máa bẹ́ bọ́ lọ. Ṣàngó mọ̀ gbà o. Ṣàngó mọ̀ gbà o. Ẹni pé Ṣàngó ọ̀gbà kọ́ mọ̀ bẹ́ bọ̀ lọ. Ọ̀gbà o. Ẹni pé Ṣàngó gbà kó máa bẹ́ bọ́ lọ. Ṣàngó mọ̀ gbà o. Ṣàngó mọ̀ gbà o. Ẹni pé Ṣàngó ọ̀gbà kọ́ mọ̀ bẹ́ bọ̀ lọ. Àdúpẹ́ bọ́dà náà o. Àjàǹkórò dùgbẹ̀dùgbẹ̀. Ẹbọ fi bọ́dà náà o. Àjàǹkórò dùgbẹ̀dùgbẹ̀.
adúpẹ́ pé ẹ bọ́ dáná o Àjàǹkórò dùgbẹ́dùgbẹ́. Ẹni bá sọ wípé Ṣàngó ò gbà ó máa ṣe kí ni, ó máa vamoose, ó máa bẹ́bọ̀ lọ ni, bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ wò ó, kì í pọ̀ kó dùn, kì í dùn kó pọ̀, ṣókí báyìí òun náà lọ bẹ oge. Tẹ́ mọ̀ wípé ẹ fẹ́ máa wo fídíò wa èyí tí a ti ṣe fún ìgbà pípẹ́. Ní kẹ́ lọ bá wa subscribe sí YouTube page wa. Tẹ́ bá tẹ̀ ti kọ ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà sórí YouTube, ẹ máa rí YouTube page mi, ẹ bá mi subscribe síbẹ̀. Bẹ́ẹ̀ ni ó tán nìyẹn, ó tọ́ lẹ́nu bọ̀ ó kù sí kùn, torí wípé kí ni, ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ, ẹ jẹ́ ká máa prepare. Fúlàní wọ́n ya wèrè ju màálù lọ, ṣùgbọ́n kò sí bó ṣe lè ya wèrè tó. Kékeré látà kéré tó fi ń ṣọkọ ojú àwa lọkọ ìyá aláya wọn. Bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn. Orúkọ tèmi ò yí padà, orúkọ tèmi ni Òṣàtọ́lá Abímbọ́lá, ọmọ wọn nílùú Ìpẹ̀rù Rẹ́mọ. Bẹ́ẹ̀ ni ó dàbọ̀.